Ọlọ́run kí ọmọ padà lẹ́yìn gbogbo wa. Nǹkan tí àwọn bá yín sọ tí mò ń gbẹnu àwọn ọ̀gá mi sọ òun náà ni pé hajj tí a wá kí la wá sí ìbéèrè nìyẹn. Ìta wá sí láyé iná la wá sí ní hajj. Ìtọ́lọ̀ ń torí ẹ̀dá wa wáyé iná la torí rẹ̀ níbí. Ìbáàdà ní hajj, ìjọsìn ni, torí pé Ọlọ́run fi kún pé ẹni tí ó bá lọ sílé Ọlọ́run tó ṣe umra rẹ̀ tó pé, tó dẹ̀ ṣe hajj rẹ̀ tó pé, tó dẹ̀ ṣe dáadáa tí ò sí àwọn àbàjẹ́, Ọlọ́run náà ń fi àlìjẹ́nà tílẹ̀gbẹ̀ fún yóò wọ àlìjẹ́nà. Àlìjẹ́nà ni gbogbo wa ń torí rẹ̀ sáré kí. Àlìjẹ́nà náà là ń lé láyé. Kò wá ní dáa kéèyàn wá ṣe hajj bá ti ṣe yìí. Kọ́ wá díjọ́ gbèǹdé àlìkìyámà kí wọ́n wá yọ aláàjì kó nu ogun rẹ̀. Wọ́n wá bí léèrè pé kí ló dé wọn ni sọ wá ṣe bọ́lọ̀ tí ní á ṣe ni. Al-Qur'an ní alhajju ashhurun ma'luma wa man farada fihinna al-hajja fala rafasa wala fusuka wala jidala fil hajj. Sẹ́rí gbogbo èèyàn tẹ́ bá jà ẹjà kó tó dijọ́ Friday. Ọ̀rọ̀ bọ́ọ̀lù tẹ́ bá sọ Arsenal nù yín ẹ sọ̀rọ̀ Arsenal àti Barca kó tó dìkẹ́ sọ́dá lẹ́jọ́ Àlàmísì. Ọlọ́run fún àyè yìí gbà yín. Kódà bẹ́ẹ̀ máa ń lọ sí tàwáàfù ẹ máa sọ lọ iṣẹ́ ara yín lẹ́ lọ sí ẹ tí ì ṣètò Ọlọ́run. Man U ló win lónìí àtọmọ méjì lónìí ọmọ wọlé ta ẹja kódà ẹja dẹnu ọ̀nà ara mu bẹ́ẹ̀ bá dẹnu ọ̀nà ara mu àwọn lárúbáwá máa ń parí ẹ̀ ẹ̀kẹ́ sọ fún ẹgbẹ́ Arsenal àti Barca níjà ni. Àmọ́ tí ọba ti lè di àárọ̀ ọjọ́ Friday tá a bá ti lè gbé ihram Ọlọ́run ní ẹni tí ń bá tẹ́wọ́ gba ájì rẹ̀ láàárọ̀ fásá o má fọ́ ọkọ̀ obìnrin lẹ́yìn ọrùn o kódà bó mú ìyàwó rẹ̀ wọ́n ti dèwọ̀ fún ọ tí wà tíyàwó rẹ̀ bá jọ wá ó dèwọ̀ fún ọ báyìí yọ kíní kan tí ń bẹ nínú mú mi tí ó wà yí kẹ padà lára rẹ̀ mọ́dẹ̀wò láàárọ̀ fásá wàlá jìdáàlà ẹ sì má jiyàn ibi ọ̀rọ̀ wà rèé o ìtẹ́ ẹ̀fí ní jiyàn ní pé ẹ̀tẹ̀ láwọn aláṣẹ yìí sọ méjì tẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ wà bílẹ̀ wá lẹ́sìn àwọn tí wá ti pẹ́ o wọ́n mọ̀ nà jù lọ o nígbà mọ̀ pé geographically ọ̀rọ̀ geographically sí ọ̀rọ̀ múná o kìí sí ọ̀rọ̀ mújà nípa o kìí sí ọ̀rọ̀ gbọ́gbù o mọ́ àgbé fóònù tó pè mọ́ jẹ́rì fóònù mi 1 million mọ́ra mọ́ fẹ́ gbọ́gbù múná ọ̀sọ̀nù wọ́n sọ̀rọ̀ ẹnu o àwọn ní ẹbù lásọsọ àwọn lẹ́sanwó fún o sì lè fira yín wé international elérò ogun o lè fira yín wé international elérò ọgbọ̀n o káwọ́sẹ̀ lẹ́yìn o tẹ̀wé màálù Fúlàní yàtọ̀ sí bòròró ọ̀yàtọ̀ o àbí bòròró bá ti dá màálù kọjá èèyàn mọ̀ pé màálù kọjá ń bẹ̀ o àbí lọ́nà ìlú wa ibi bòròró bá ti dá màálù kọjá èèyàn mọ̀ pé màálù kọjá ń bẹ̀ o àlè fúwé táwọn afá wa o ẹjọ́ ẹ má jiyàn gbogbo egun tó ọba ní gbogbo agbára tó ọba ní ẹ má ẹjá kí bọ́ọ̀sì o ẹdẹ̀ má kánjú kò sẹ́ni tí ò ní lémùnà ètò ti parí gbogbo ètò ló ti parí àràfọ́ ọdún yìí máa yàtọ̀ ẹni tó kẹrin ọba balẹ̀ tẹ́ ẹ bá ti fọkàn balẹ̀ sáwọn tó kó yín wá ọkàn yín ti balẹ̀ àkọ́kọ́ tọ́lọ̀ wí ni pé mẹ́ndàkálà wúká ní àmìnà ẹni ọba ti wọnú ìlú yìí ó ti dẹni ìfọkànbalẹ̀ tó o bá wulẹ̀ táyà rẹ̀ ọjà mọ̀nẹ́dà ń lọ ìsọ̀run o ibẹ̀ lọ́dẹ̀ rọrùn jù téèyàn bá ti tẹ̀lé rule and regulation sẹ́yìn pé téèyàn bá lọ ra fáànù àbọ̀ ra fíríjì ó gbé manual lẹ̀ ọ̀ọ́kọ́ ka manual àwọn manual yìí ni ọ̀ọ́ka manual yẹn tó
tó bá ti kà dáadáa ilé òfin ní ìfinà bọ̀ 26% kọ́mọ̀ jóná mọ́ lọ báwọn tí wọ́n kó ibá ní ọyẹ́ yìí 20 yẹ dúró ń bì tí wọ́n láwọn 20 kan lọ wọnú bọ́ọ̀sì ẹ má sọ pé bò lájá sórí tí náà kí o ṣe o kèétí ìkẹtọ̀ ọ̀nù yín ni o Nàìjíríà ẹjọ́ ẹ má jiyàn o tí wọ́n bá ti lè gbé aṣọ ìram ìyẹn déwọ̀ fún báyìí ni ẹjẹ́ àgbà no bọ́ bá ti lè ṣe no yóò ti fẹ́ ṣe lọ bó ṣe wí náà ni ó ṣe tẹ̀lé torí iṣẹ́ tá ń lọ ṣe iṣẹ́ kan tọ́jọ́ ṣe wèrè ni bẹ́ẹ̀ ọba di àlá